يعصمك من الناس. ẹ bá náwó sókè ẹ bá pariwo Allah lẹ́ẹ̀kan náà. ẹ jẹ́ wọn máa gbọ́ láre nọ́mbà yẹn pariwo Allah. aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. anabi ní nǹkan mẹ́ta ló ń bá lórí òpó àlìáràsí nǹkan márùn-ún mọ̀ ń gbọ́. خمسة مكتوبة على شكل العرش. kàmùsátọ́ مكتوبة على شكل العرش. wá sí márùn-ún náà ni nígbà tí anabi go sánmà lọ ẹ̀yin bọ́ Muhammad ẹ̀yin àfa ẹ̀yin ọ̀wá ràn mí lọ́wọ́ ẹ̀yin bọ́ Muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀dà ẹ̀jẹ̀ ọ̀sán àràfà ti ń bọ̀ nínú wa kó yóò bá àná Muhammad. sallallahu alayhi wa sallam. ó ní wọn kọ nǹkan márùn ájìgbéga wọn kọ nǹkan márùn sí ara òkú àlè ara sí alákọ̀ọ́kọ́. لا رد لقضاء الله. làárọ̀ dá. لا رد لقضاء الله. àsìkò tó lọ ní màmá yín ọlọlọlọ yìí ó ní kádàrá Ọlọ́run kò sẹ́ni ó lè yí padà ẹni tí ó kú sọ́wọ́ ọmọ kò ní kú sójú ọ̀nà ẹni tí ó kú sójú ọ̀nà kò ní kú sínú igbó àwa dúpẹ́ pé ìyàtọ̀ ìta rẹ̀ jáde ó kú sọ́wọ́ yín kì í ṣe pé wọ́n sọ pé ẹ fi kúrò aláwọ̀ ránṣẹ́ sí Gbóyèga lónìí ìyẹn yọ kó mbẹ kò sí kádàrá Ọlọ́run kò sẹ́ni ó lè yí padà èyí nù ẹlẹ́ẹ̀kejì. لا حلة في الرزق. ẹ̀yin àfa wa sẹ́gbọ́n o làhílàtà في الرزق. máa bá mi sọ̀rọ̀ làhílàtà. في الرزق. ọ̀dà ayé bàbá bàbá tí wọ́n mi ń sẹ́ni làhílàtà. في الرزق. ọgbọ́n òsè lówó ọgbọ́n òsè lówó gbogbo ẹ̀yin òṣèré ẹ má sáré kọjá kádàrá yín o ẹ má sáré kọjá ntọ́lọ́ ń bá lẹ́jẹ̀ lẹ́jẹ̀ o là ẹ̀yin àfa àti ẹni ọmọ ká owó nílé olókùú ti ń jì gbọ́ mi dáadáa o sọ̀rọ̀ pé àmọ́ olókùú ti ṣàdúrà sówó pé ìgbà ẹbú ti bẹ lójú ìyá wa kọ́lọ̀ wọn mú kú ẹ dákun tó bá mú kú ojú ta lẹ́rù pé yóò fi sí. ojú àfa. لا حلة في الرزق. ẹ bá ń pariwo aláwọ̀ lẹ́ẹ̀kan náà jọ̀mọ́. اعلموا أنما الحياة الدنيا. mélòó bẹ inú márùn ọkà méjì jí wọn gbọ́. لا حلة في الرزق. ẹ̀yin bàbá wa ẹ jẹ́ àdó tàlùkùránì kò sí tó tàlùkùránì kí ni wọ́n ń bá orí lọ́wọ́ àfáàsì àfáàfòrò lélẹ́yìn ń bọ́ ló fi kùránì sí wọ́n fẹ́ lówó tọ́ ọ bá ní gbọ́dọ̀ ọ̀dà sí àríṣekọ́lá lówó ọ̀dà alẹ̀ bàbá adédúgbò láyé ọ̀dà alẹ̀ Allah. bàbá adélápá tó ń tìmọ̀ tó ń tóorùn ọ̀dà alẹ̀ Allah. bàbá wa jà níbẹ̀ ló dà ó òun náà dà alẹ̀. Allah. one day will be one day you must die ìwọ náà lọ ọ̀fẹ́ ọkọ̀ ọlọ òótọ́ ọ̀rọ̀ bẹ̀rù Allah. làhílàtà في الرزق. o ò lè fọgbọ́n lówó ọkùnrin kan ní bìkan bẹ̀yẹ mi ò ní dágọ́ ọbẹ̀ ó sì lọ báyàwó ẹ̀ lóru ó sì gbé gbá ọṣẹ ó sì bọ́ bí ìyàwó ẹ̀ sòsì ní bá ń fi gbá ọṣẹ rà lórí lápèjúwe ní bá ń pè sídìkàtù kìí ṣe sídì tó wà ń bí o ní bá ń pè sídìkàtù ńgbà tó ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta aṣẹ́yàwó rí oṣù ìyàwó wa bú ẹ̀rín pé ọmọ ìyá o sórí bọ́ksà rẹ àti síngílẹ̀tì rẹ ó ti wà ń jẹ̀bú láti jẹjọ lọ́kọ́ bá ní torí kíni ọ̀nà ó ní wọ́n ti fẹ́ parí iṣẹ́ rẹ̀ ẹni owó ìbá kọ́ tẹ̀ra wọn ni àti síngílẹ̀tì Allah. ó wá ṣẹ̀ṣẹ̀ ń gbé já lóru وعمرك الله ويتقرون في الجنان. lọ́bẹ̀ لا حلة fi rísíkì o lè dọ́gbọ́n lówó má jíwọ́ ọ̀gá rẹ̀ àgbáríkà rẹ̀ ló ń jí Allah. ọ̀gá rẹ̀ fi ọ́ síbi ọjà ó ní ọmọ amójútó gbogbo ọjà tó wà nínú stọ̀ ó sì ń tààbọ̀ látẹ̀yìn ọ̀gá rẹ̀ ló ń gbèsè ìwọ náà ò ní jẹ́ èèyàn tó fi jáde láyé. Allahu akbar. làhílàtà في الرزق. ìwọ bíríkìlẹ̀yà ọ̀nlọ́njọ́ kan gbogbo sìmẹ́ǹtì tó jí wọ́n ó dì í lé ọ lórí lálìkìyàmà لا إله إلا الله. àbí lápá àwọn ọlọ́pàá gbogbo jọ́sán kọ̀ọ̀kan ẹ máa gba múrí kan ẹ máa gbà lọ́wọ́ ọlọ́kadà
gbogbo ẹ̀wọ̀n ìdágbádá fún yín lálẹ́ kìámà La ilaha kẹ́ ẹ tó illallah. wọná lọ. láyé ìlàtà Rizqi. ẹ̀yin tẹ́ ẹ ṣe po 1 litre di 1,000 200 naira. ìran tó fún kálukú ní ìta 1,500 náà wà. iná tó bá dàlí kìámà epo lẹ́ẹ̀mú kú epo kẹ́ tó pàdé ọlọ́run. gbogbo àwọn ẹtẹ́ńdàtì tẹ̀yìn nọ́ọ̀sù tẹ̀yìn ọkọ̀ ra epo 5 litre kò dé géèjì tó fi paná. là ìlẹ̀tẹ̀ Rizqi. ọgbọ́n òṣèré lówó nǹkan márùn tí a kọ sára ọlọ́run ti parí iṣẹ́ lórí wa lára àlẹ́ àlẹ́sìn wọn kọ́ sí pípẹ́ ọ̀fẹ́ lówó ntòní lónìí ìwọ tó sì jáde tó jẹ́ àṣejẹ́ odidi orúkọ ọkàn máa yọkọ̀ lásán ni Allah. ó parí odidi orúkọ kílẹ̀ òtó mọ́ tó mo sinapu mẹ́fà sí kàrà kó lówó ikú wá dàbí ike pító. La ilaha illallah. الثالث ẹlẹ́ẹ̀kẹta لا راحة في الدنيا. ṣe é gbọ́dọ̀ làwọn mi o ẹ bá ń pariwo aláwọ̀ lẹ́ẹ̀kan náà. Allah ó gbé wa ṣépè ní o ẹ̀yin bàbá wa ó gbé wa ṣépè ọlọ́ọ̀ni láàárọ̀ ha.